bàbá ẹ wo bẹ́ẹ̀ bá máa lọ ẹ máa lọ bẹ́ẹ̀ bá máa lọ ẹ máa lọ àìlè fẹ́ sanwó sẹ́lẹ̀ lẹ́yìn o. bá mi ẹ kú lé jà ní. ilé ìwò ń bàbá ẹ kọ́ síbú tó ń jẹ ẹkùlé tó gbádùn. Bẹ́ẹ̀ni. nǹkan tẹ wá mú mi sí ibi àná. Pẹ̀lẹ́ jì bàbá. ọ̀sẹ̀ yóò balẹ̀ ẹ̀lẹ́ náà tí ò sí. Bàbá o kọ́ má bàa sí ni lórí ọmọ tí mo ṣe lọ́dọ̀ yín náà ni òun náà ló gbé mi lọ́dọ̀ yín. ìkásẹ̀ lẹ̀ kí ló tọ́ ka tí ọ̀sẹ̀ ṣẹ̀ báyìí kí ló ṣe. ẹ̀yin náà dákun ẹ bá mi wo ọmọ yìí bó ṣe rí gọ̀lọ̀tọ̀ yìí ọmọ wa ní kú rí iṣẹ́ kan tí ń ṣe lọ́mọkùnrin. kì í sì ṣe páwa la gbìyànjú lórí rẹ̀ tó a gbìyànjú ìgbà tó ló fẹ́ kọ́ sẹ́sẹ́ òun ló fẹ́ kọ́ o. ní nǹkan sí èso. olówó kọ́ sí èso a sì fi síbẹ̀ ẹ wá wò ó kò wá síjọ́ kan tó lọ bí iṣẹ́ ọ̀hún tí ó dé tí ò ní kó èso sápò wálé. ìjòsè kankan bí ilé-iṣẹ́ ìṣó náà ní ti ń ṣiṣẹ́. ó ṣe títí tọ́gà rẹ̀ fi lè. bí a ti ń ṣe náà là á ti ń jẹ. láti gbà náà. ọwọ́ ajé èso ibi ẹ̀ tí ń ṣe náà lẹ́ ti ń jẹ. ọmọ yóò máa wọ ọgbọ́n lóòótọ́. ṣé ọfẹ́ jẹ èso ni tó ń kó èso wálé láti fi tọ́ ti ń ṣiṣẹ́. ṣé bẹ́ẹ̀ náà ti fún ọ ní kinní yìí. ara rin sẹ́ni. ẹ wo bàbá láti gbà náà kò jọ bí ìgbà tí ń bá èdè kiri àdúgbò débi pé àwọn ọmọ kéékèèké gan ti ń mú un ṣeré pé bọ̀dá wèrè àdúgbò kó sì tó di pé yóò ya wèrè mo ṣe ní kí n mú wá sọ́dọ̀ yín kí n wá fi sí ẹnu kọfà. ẹ fẹ́ fi sẹ́nu kọfà ni. bẹ́ẹ̀ni. ẹ á lè ṣe yí ìhùn ó kàn jẹ́ pé tí ọ̀rọ̀ rẹ̀ bá dé báyìí nísìnyí ó ti pín sí méjì. àkọ́kọ́ ọ̀rọ̀ rẹ̀ ti ń jọmọ́ pé ń fẹ́ wọ́ tẹ́rí àákọ́kọ́ yọ tójú rẹ̀ wọn àákọ́kọ́ yọ kó. tọ́lá mi yẹ ní àágbé ọjọ́ tójú ẹ̀ kó tá a bá yọ tójú rẹ̀ kó àyẹ̀ṣẹ̀ á máa fún un ní tí. ẹ ti ń tọwọ́ yẹn bọ̀ mí lójú. ṣé tójú mi wọ́n ti jà wọ́n wá jọ mí lójú ni ẹ fẹ́ fojú mi ṣògo owó ni. ọ̀pọ̀lọpọ̀ ìdíjọ́ta. ẹ ti ń rí. èèyàn lè fi wọ ìṣògùn owó jẹ́ ni léèsì fún ìrọ̀pọ̀ ọmọ tó wà. tẹ́rí ìta ṣe wọ́n dẹ́ta aṣọ yóò nàyín fún tó lójú. àkókò lójú ẹ̀ láyọ̀ bò ó. ẹ wá ilé ẹ̀kọ́ fá gangan níta àmọ́ gbà níjọ́ tí ó bá wá bẹ̀rẹ̀ ẹ gbìyànjú àpò rẹsì kan péré ni ẹ sì wá ẹ̀wà àpò méjì epo pupa gálọ́nù 3 ni ẹ sì wó òróró gálọ́nù 2 ẹ gbìyànjú ẹ wá abo ewúrẹ́ ẹ ra ògúnfe ẹ ra àgùntàn ẹ sì gbìyànjú ẹ wá àgbò ẹ wá rí pàǹgbá adìẹ tòlótòló ẹ tù tá a mọ lónìí gbogbo ń tẹ ẹ wà wánu tẹ ẹ bá ti wà torí á dáná jọ ẹ wá fi iPhone 13 Pro Max lé lórí náà lẹ fi lé lórí tẹ ẹ bá ti fi sí àbùsẹ̀bùsẹ̀ bàbá yìí. ṣé bí lẹ́yìn gbogbo yùn ó ti tán. kò sí ẹni tá a lò náà fún tá a fi ṣé àìgbéwọ̀ tó yẹ ká gbéwọ̀ nù. ẹ wo ti yé mi jẹ ìlú ti fún. ẹ dákun ẹ sì bá ń pe ọ̀kan nínú àwọn ọmọ yẹn kí n ran lóbì níbi tí ẹ ń wù mí jẹ. ọ̀pọ̀ ọmọ mi kan lọ́rọ́ lóbi ọ̀rọ̀ máa ń bì ní òun ní kọ̀ọ̀pọ̀ ọmọ kan rán lóbì kò sọ́mọ tó lè rẹ́sẹ̀ ní ṣé wọ̀rọ̀ ọmọ láti gbàgbé ti dé bí lọ ni. èdè rọmọ èsì wa rọmọ ṣé láti gbogbo tẹ kálẹ̀ yìí ibẹ̀ náà lẹ ti rọmọ kọfà ẹni hà. ṣé wò lè sán ni. mo lè san àwẹ kò tí ì débi tí ó dò sí o yá ǹdẹ. rárá ẹ̀yin lẹ́ni wá kọ́sẹ́ o ìfàtẹ̀sí ni wá kọ́ náà ní kọ́ ọjọ́ ká pẹran ẹlẹ́ran ká pẹjẹ ẹlẹ́ja ara fani. ilé ò dáa ìwọ ló ń pẹran ẹlẹ́ran ló ń pẹjẹ ẹlẹ́ja lẹ́nu ìgbà tó débí lọ tí ń pẹran ẹlẹ́ran ló ń pẹjẹ ẹlẹ́ja ọmọ eléyò ẹ máa lọ lé o. ó wù ọkọ bá mi lé. ẹ wo bẹ́ẹ̀ bá máa lọ ẹ máa lọ bẹ́ẹ̀ bá máa lọ ẹ máa lọ àìlè fẹ́ sanwó sẹ́lẹ̀ lẹ́yìn o. bá mi
ẹ kú ilé jà ní. Ṣé ìwò ń bàbá ẹ̀ kọ́ síbí tó ń ṣe ẹ̀kúlé tó gbádùn? Bẹ́ẹ̀rì rẹ̀ dàrú ní ìwọ nìyí. Kí ni ṣe? Wọ́n bí wọ́n ṣe wèrè débi o. Ègbè mi ò gbọ́ ìgbọ́n yìí. Wọ́n ṣe orí burúkú náà ṣe. Wọ́n ṣe débi mo lè gbọ́n kíní. Tètè pẹ̀lẹ́ gbọ́n rẹ̀ báyìí nísìnyí. lérí kíni kí n kọ́sẹ̀ bá mi mo pè yín. Àlé iṣẹ́ wo lọ fẹ́ kọ́? Ifá yìí náà ni. Ifá wo? Ifá àjọbọ yìí. Ifá àjọbọ ló tẹ̀lé ẹ̀gbọ́n rẹ̀ lọ. Ọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ní Ifá àjọbọ. Ṣé àjẹ́ ẹ̀wọ̀n mi kí n bá jọ ẹ̀wọ̀n mi ò lè. Wọ́n tó ti jẹ́ ní Ifá àjọbọ ọmọ àlè. Kí ni ti àwọn ọmọ yìí ní?